ẹ̀yin aráalé Dr. Lizzy sọ̀rọ̀ o, wọ́n ní kí Queen Naomi má gba àwọn èèyàn ní ààyè láti lé wọn kúrò nínú palace o, wípé kí wọ́n padà wá sí palace, pé gbogbo àwọn ènìyàn ló support Queen Naomi. èèyàn lé gist tèmi nì. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni Mashola. I normally speak about royal gist and celebrity gist. Please share this video, like and subscribe. And to my old subscribers, I say thank you. God Almighty will bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Gist tèmi wọ́n ní Dr. Lizzy sọ̀rọ̀ wọ́n jáde o. Wọ́n sọ fún Queen Naomi wípé kí ló dé tó jẹ́ pé Queen Naomi ń gba àwọn èèyàn láàyè láti máa ṣe àwọn nǹkan tí ò yẹ kán ṣe. Wípé gbogbo ènìyàn ló support Queen Naomi, pé àwọn ò tí ì rí ẹni tó máa dojú ìjà kọ Queen Naomi nínú palace yìí. Wọ́n ní bàbá Kabiyesi support ẹ̀. Wọ́n ní majority vote ní Queen Naomi ní. Wọ́n ní stepmom Kabiyesi support Queen Naomi. Wọ́n ní àwọn support Queen Naomi. Wọ́n ní àwọn brother Kabiyesi Adé gbogbo wọn wọ́n náà support Queen Naomi. Wọ́n ní olórí Rónkẹ́ support Queen Naomi, olórí Tèmítọ́pẹ́ support Queen Naomi. Wọ́n ní kí wá ló dé tí Queen Naomi ń bẹ̀rù tí wọ́n fẹ́ wá sí palace. Wọ́n ní kò yẹ kí Queen Naomi wà ní ìta. Wọ́n ní inú palace ló yẹ kí Queen Naomi wà. Wọ́n ní gbogbo power ní Kábíyèsí ti gbé lé wọn lọ́wọ́. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò fẹ́ lo power yìí. Wọ́n ní kí Queen Naomi padà wá sí palace. Wọ́n ní kó má dúró síta mọ́. Wọ́n ní kó má dúró síta mọ́. Wọ́n ní kó padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn, jẹ́ ká jọ máa gbọ́. Wọ́n ní ẹnikẹ́ni tó bá lóun fẹ́ kọjú ìjà sí Queen Naomi, wọ́n ní wọn ò tí ì bí ẹni náà. Wọ́n ní wọn ò tí ì bí ẹni náà. Wọ́n ní kí Queen Naomi padà wá sí palace kíákíá. Wọ́n ní kó má dúró síta mọ́. Wọ́n ní kí ni Queen Naomi ń ṣe níta. Wọ́n ní gbogbo power ní Kábíyèsí ti gbélé Queen Naomi lọ́wọ́. Wọ́n láwọn ò tí ì rí ẹni tó máa lóun fẹ́ kọjú ìjà sí Queen Naomi. Ẹ̀yin aráalé ẹ̀rí pọ̀rọ̀ ẹ̀ lágbára báyìí. Dr. Lizzy ní tí àwọn bá ṣì ń fẹ́ Kábíyèsí o, kò sí èèyàn kankan tó máa dojú ìjà kọ Queen Naomi o. Wípé Queen Naomi ní àṣẹ. Kábíyèsí gbé àṣẹ àti agbára lé Queen Naomi lọ́wọ́ láti máa make decision nínú palace. Wọ́n ní Queen Naomi ò fẹ́ padà wá sí palace. Wípé Queen Naomi ò fẹ́ lo àṣẹ yẹn. Wípé kí ló dé tí Queen Naomi prefer láti dúró síta. Wípé kí Queen Naomi padà wá sí palace. Wípé àwọn ni wọ́n ní palace o. Wípé gbogbo àwọn olórí nǹkan tí wọ́n bá fẹ́ ni Kábíyèsí máa bá wọn fẹ́. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ṣé mọ̀ pé a sọ fún yín wípé Dr. Lizzy yàtọ̀? Láti inú wá ni Dr. Lizzy náà ti ní ẹwà wọn. Kì í ṣe lójú lásán. Kì í ṣe kéèyàn kàn beautiful nìkan ni ẹwà. Wọ́n ní ìwà mọ́ ẹwà wọn. Ó dẹ̀ máa ń yà mí lẹ́nu pé ó ṣe jẹ́ pé Dr. Lizzy ló wá ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ó ṣe jẹ́ Dr. Lizzy ló ń gbèjà Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, Olúwa ló ṣe o. Olúwa yí ìpinnu Mariam padà. Ìpinnu Mariam ní pé kí wọ́n ṣẹ́ Queen Naomi mọ́ta, kí Queen Naomi wá lè padà wá sínú palace mọ́. Ṣùgbọ́n Ọlọ́run tó ní agbára, tó mọ inú àwọn ènìyàn, tó mọ ìgbà tí ó yẹ kí òòrùn ràn yàtọ̀ sí ìgbà tí òṣùpá tó máa jáde. Ọlọ́run tó mọ ìgbà tí òjò ń rọ̀ yàtọ̀ sí òòrùn. Ọlọ́run tó mọ ìgbà tí òru wà yàtọ̀ sí ọjọ́ wà. Ó yí ìpinnu Mariam padà. Ó mú Dr. Lizzy wọlé láti gbèjà Queen Naomi. Olúwa ló ń ṣiṣẹ́ o. Kò dẹ̀ sẹ́ni tó lè dá iṣẹ́ yẹn dúró. Dr. Lizzy sọ̀rọ̀, wọ́n ní láyéláyé
kí Queen Naomi padà wá sí palace o. Ipe Queen Naomi ò ń ṣe ẹni tó yẹ kó gbé ìta o. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní Queen Naomi ti ń da ọ̀rọ̀ yẹn rò. Mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí ire ló máa já sí ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́, Kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn. Wọ́n dẹ̀ ń gbé ìgbésẹ̀ yìí láti mọ nǹkan tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí. Bóyá wọ́n á lọ ralé fún wọn níta ni ò bá ṣe máa ń sọ, àbí kán kó wọn lọ sílé tán ti rà kí gbogbo wọn lọ máa gbébẹ̀. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín lórí ọ̀rọ̀ Mariam wípé wọ́n fẹ́ ṣe traditional right. Kábíyèsí ń gbégbèsẹ̀ lọ́wọ́ o. Kábíyèsí ò dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn o. So mo ní kí n mú gist ti Dr. Elizabeth yìí wá ní o wípé Dr. Elizabeth ní kí Queen Naomi padà wá sí palace o, pé àwọn ni wọ́n ní agbára lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, gist tì ní nìyẹn. Gbogbo etí tó ń gbọ́ mi, ẹ subscribe o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọwọ́ yín òkè òkè ló máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ ní agbára Ọlọ́run. Èmi ọmọ yín ni o, Mashola. Please share this video, like and subscribe. God bless you all.